A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára láṣẹ Elédùà. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń bọ̀ wá. Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti pàdánù ọ̀gágun tó jọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun ikọ̀ jagunjagun ti ilẹ̀ ọ̀hún, èyun Lieutenant General Taoreed Abiodun Lágbájá ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday nílé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn àìlera ráńpẹ́ kan èyí tó ti ń bá ọ̀gá ogun ọ̀hún fínra o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lówùúrọ̀ kùtùkùtù òní láti ọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde, èyí tó bá iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà kẹ́dùn ọ̀gá ogun ọ̀hún èyí tó lọ. Ó sọ di mímọ̀ wípé fún ọ̀pọ̀lọpọ̀ bí ọjọ́ péréte kan sẹ́yìn ni ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ọ̀hún ló ti ń bá àwọn ìlera kan fínra, léléyìí tó sì jẹ́ wípé pẹ̀lú akitiyan àti ìgbìyànjú àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó èyí tí wọ́n du ẹ̀mí bàbá ọ̀hún sọ́tún sósì, ṣùgbọ́n tí ọlọ́jọ́ padà dé bá wọn ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun, òun ni Taoreed Abiodun Lágbájá òun ló fi ayé sílẹ̀ wípé ó dìgbò ṣe lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́ta 56 years eléyìí tó lò lórí ilẹ̀ alàyè. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pàdánù ọ̀gágun ọ̀hún, èyí tí wọ́n sì ní wọ́n bá gbogbo àwọn ológun yálà ikọ̀ igun ilẹ̀, ojú omi àti àwọn jagunjagun òfurufú tó fi mọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹbí, olólùfẹ́ àti ọ̀rẹ́ olóògbé ọ̀hún. Wọ́n bá wọn kẹ́dùn lórí ọ̀gágun ọ̀hún ẹnire eléyìí tó dágbére fáyé pódìgbò ṣe lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́ta lẹ́nu iṣẹ́ ogun ọ̀hún. Ẹ̀wẹ̀, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti bá iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí kẹ́dùn látàrí ọ̀gágun tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ológun ọ̀hún eléyìí tó dágbére fáyé pódìgbò ṣe ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ karùn-ún nínú oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí lẹ́nu ọdún mẹ́rìndínlọ́gọ́ta. Bọ́lá Tinubu èyí tó ní bàbá ní parọ́ tanra wa, ó ní ó dùn òun jọjọ lásìkò tí orílẹ̀-èdè Nàìjíríà ń gbóná jọyìnjọyìn tí wọ́n nílò irúfẹ́ àwọn àgbà ọ̀jẹ̀ ọlọ́pọlọ pípé báyìí lẹ́nu iṣẹ́ ogun ní kú òjẹ́ agbádùn obì tó gbó kákà láwùjọ kó tó mú lọ. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu èyí tó bá ẹbí àti ẹbí ọ̀rẹ́ olóògbé ọ̀hún tó bá wọn kẹ́dùn sọ di mímọ̀, ó ní irúfẹ́ ènìyàn báyìí jẹ́ ènìyàn kan èyí tó jẹ́ wípé nígbà tó ń bẹ láyé ó ló mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn, ó jẹ́ olóòótọ́ ènìyàn, ó sì jẹ́ àgbòógì nínú ológun léléyìí tó jẹ́ wípé gbogbo ìlàkàkà àti ìgbìyànjú rẹ̀ láti rí ẹ̀yìn àwọn ọ̀tá èyí tó ń dami àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú ní akọmọ̀nà eléyìí tí Lieutenant General Taoreed Abiodun Lágbájá ló máa ń kọ ní gbogbo ìgbà síwájú kan lọ́jọ́ tó dé, èyí tí ikú ọ̀hún kò jẹ́ ká gbádùn rẹ̀ lẹ́nu iṣẹ́ náà kó tó di wípé ikú mú lọ Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn, ìbáraẹnisọ̀rọ̀ tó ń ti ọgbọ́n inú, èyí tó gbé ọ̀rọ̀ náà jáde ó ní Taoreed Lágbájá eléyìí tó darapọ̀ mọ́ iṣẹ́ ológun eyín nínú ọdún 1987 ló darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Láti ìgbà náà ló sì ti ń ṣe dáadáa títí di wákàtí àtọ̀wọ̀yé kó tó di wípé ikú ó mú ọ̀gbẹ́ni ọ̀hún lọ. Lákòótán nínú ọ̀rọ̀ Bọ́lá Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ yìí, ó ní kí Ọlọ́run jẹ́ kí ọdún jìnnà síra wọn, kó sì pa gbogbo àṣírí gbogbo àṣìṣe Lágbájá kó parẹ́ kó tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Ó ní àwọn ẹbí àti ènìyàn tó fi sílẹ̀
nínú ayọ̀ kó sì bu omi ìtùnú sí ọkàn àwọn ìyàwó àti ọmọ èyí tó fi sílẹ̀ sáyé lọ, gẹ́gẹ́ bí Tinubu bó ti sọ ọ̀rọ̀ náà eléyìí tó fi kí àwọn ẹbí olóògbé ọ̀hún tó sì fi kí àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà wípé wọ́n kú ara fẹ́ra kù ọ̀gá ogun eléyìí tó lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 eyín Peter Obi ohun mà ń ló ti kọminú sí agbára iná eléyìí tó tún já wálẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí, èyí tó kó gbogbo orílẹ̀-èdè Nàìjíríà sínú òkùnkùn bírímù látàrí iná ọ̀hún eléyìí tán ló tún bàjẹ́ o. Gẹ́gẹ́ bí Peter Obi bó ti sọ ọ̀rọ̀ náà, onírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ti ń wáyé lemọ́lemọ́. Ó ní nínú oṣù kẹwàá ó ní bí ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni iná ọ̀hún bàjẹ́. Ó ní ká tún wò nínú oṣù kọkànlá rèé eléyìí tí iná náà bàjẹ́. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, wọ́n ní lára àwọn ìpínlẹ̀ èyí tó fojú winá eléyìí tó bàjẹ́ ní ọjọ́ 25 oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí, láwọn ìpínlẹ̀ bíi 17 lápá òkè ọya lọ́hùn-ún wọn kò tí ì ríná lò. Àwọn bíi ìpínlẹ̀ 8 àwọn ni wọ́n sì dá agbára iná padà síbẹ̀ tí wọ́n ti ń lò náà o. Àwọn ìpínlẹ̀ yòókù báyìí wọn kò tí ì fojú kan iná ọba kó tó di wípé èyí tó tún bàjẹ́ ní ìrọ̀lẹ́ àná tún bàjẹ́ báyìí, èyí tó mú Peter Obi láti sọ̀rọ̀ wípé ó dàbí ẹni wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa wọn kò mọ ohun tó kàn báyìí lórí ọ̀rọ̀ iná àti wípé ṣé kìí ṣe wípé ejò ní ọwọ́ nínú o. Peter Obi èyí tó ní láti inú oṣù kínní ọdún tá a wà yìí títí di àsìkò yìí olóhùn ò lè káyé ìgbà tí iná ọ̀hún tó ti ń bàjẹ́ èyí tí wọ́n pè ní national grid. Ó ní gbogbo ìgbà níná ọ̀hún máa ń bàjẹ́. Ó ní ká wo àpẹẹrẹ orílẹ̀-èdè South Africa èyí tó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè èyí tó ń fún orílẹ̀-èdè ọ̀hún níná ní ayé ojú dúdú lọ́dún náà lọ́hùn-ún. Ó ní nínú ọ̀sẹ̀ èyí tí a lò tán yìí ní orílẹ̀-èdè South Africa ni wọ́n ṣe àjọyọ̀ oṣù 7 èyí tí iná ti kú kẹ́yìn ní orílẹ̀-èdè wọn. Ó ní láti bí oṣù 7 sẹ́yìn báyìí orílẹ̀-èdè South Africa ni wọ́n ti ń lo iná nítorí yàtàyòtòyọ̀tọ̀mì tí iná wọn ò sì ṣẹ́jú fún ìṣẹ́jú kan. Ó ní kàkà kí a wo ẹ̀kọ́ tí ń bẹ lára igi ọ̀pọ̀tọ́, ó ní a níwò ṣùgbọ́n ohun tí ò kan orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ lẹ́sẹ̀ èyí ni wọ́n yà mọ́. Peter Obi wá rọ ìjọba àpapọ̀ àti alákòóso fún ọ̀rọ̀ agbára láti wá wọ̀rọ̀ kan fi ṣàdá nítorí wípé bí iná yìí ṣe ń di ìdákúrekú báyìí yóò ṣe àkóbá dọ́pọ̀ yanturu fún àwọn tí wọ́n lò fún ètò ọrọ̀ ajé wọn àti wípé yóò jẹ́ kí ọ̀daràn àti ìwà búburú kó tún máa pọ̀ sí láwùjọ wa. Ó ní ṣùgbọ́n òun rọ ìjọba ilẹ̀ bí wọ́n bá lè wá nǹkan ṣe sí eléyìí tí ó fún àwọn ọ̀dọ́ tó ń lo iná ọ̀hún fúnṣẹ́ òòjọ́ wọn ní ìwúrí láti tẹ̀síwájú kí wọ́n lè ṣe ohun dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwa ọkọ̀ kan rèé èyí tó ń wa ọkọ̀ Fanagan ní ìpínlẹ̀ Èkó èyí tó dáná sun ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ LASTMA ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tá a wà nínú rẹ̀ yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu agbẹnusọ fún àjọ LASTMA ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Adébáyọ̀ Taofik èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé ìwà búburú tí àwa ọkọ̀ bọ́ọ̀sì yìí tó wù jẹ́ nǹkan eléyìí tó burú jáyè. Ó ní àwa ọkọ̀ náà ló tàpá sí òfin ìrìnnà ojú pópó ní ìpínlẹ̀ Èkó èyí tí àwọn òṣìṣẹ́ LASTMA sì dá dúró láti béèrè ohun tó rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́. Wọ́n ní kàkà kí àwa ọkọ̀ òun ó bẹ̀ tàbí kó ṣe àlàyé tóun ti ẹ̀bẹ̀ lẹ́nu, wọ́n ní ìwà ìpáǹle lòun àti apèrò sọ́kọ̀ èyí tí wọ́n ń pè ní kọ̀ńdọ́kítọ̀ ni wọ́n jọ mú wò tí wọ́n sì ń bú àwọn òṣìṣẹ́ LASTMA ọ̀hún. Wọ́n ní fẹ́rẹ́ká tó sọ̀rọ̀ wọ́n ló ti bu pẹtiróòlù sára òṣìṣẹ́ LASTMA náà tó sì fi ìṣáná sí eléyìí tó fi iná jó òṣìṣẹ́ ọ̀kan nínú àwọn LASTMA ọ̀hún kó tó di pé wọ́n gbé ọ̀gbẹ́ni ọ̀hún dìgbàdìgbà láti dóòlà ẹ̀mí rẹ̀ kí wọ́n sì lè pa iná eléyìí tí wọ́n dá sí lára o. Èyí tó mú àwa ọkọ̀ bọ́ọ̀sì náà tóun ti apèrò sọ́kọ̀ rẹ̀ tí wọ́n na pápá bòrà. Ní báyìí Adébáyọ̀ tó jẹ́ agbẹnusọ fún àjọ LASTMA ni àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí láti lè mọ irú èèyàn èyí tí awakọ̀ náà jẹ́ kí wọ́n sì fi ọwọ́ òfin mú láti wá ṣàlàyé ohun tó gbà lérò láti hùwà ibi ọ̀hún àtòun àti apèrò sọ́kọ̀ tí í ṣe kọ̀ńdọ́kítọ̀ rẹ̀. Ní ọwọ́ tán bá sì ti mú ni wọn yóò gbé lọ ilé ẹjọ́ gẹ́gẹ́ bí Taofik tó jẹ́ agbẹnusọ
fún LASTMA bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lówùúrọ̀ òní. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń kọrin tàkasùfé ṣùgbọ́n tó ní ìwé ìgbélùú orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́wọ́, eyín David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido, òun mà ló ti fi ìdùnnú àti ayọ̀ tí ń bẹ nínú ẹ̀kẹ́ àti ẹnu rẹ̀ hàn sí ìta gbangba lánàá òde yìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, lẹ́yìn tí Davido tó tẹ ìka rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà sí ààyò ọ̀kan nínú àwọn ènìyàn tó ń díje dupò ààrẹ nínú ètò ìbò tàwọn ààrẹ èyí tó wáyé lórílẹ̀-èdè Amẹ́ríkà ní ọjọ́ ìṣẹ́gun tí ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí. Davido èyí tí wọ́n bí sí Atlanta ní orílẹ̀-èdè Amẹ́ríkà sọ wípé òun ti tẹ ìka fún ààyò ọkàn òun lélẹ́yìí tí kò fi orúkọ ẹni tó tẹ̀ka fún ọ̀hún léde, tó sì ní fún ìgbà àkọ́kọ́ rèé láti ìgbà tí òun ti délé ayé. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún eléyìí tí í ṣe ìpínlẹ̀ Atlanta ni wọ́n bí òun sí lórílẹ̀-èdè náà. Ó ní láti ìgbà tóun ti délé ayé, èyí tó sì jẹ́ ipò ọmọ orílẹ̀-èdè ọ̀hún lòun, olóhùn ò ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tẹ̀ka gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè náà. Ó lámọ́ ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ òun tẹ ìka gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà, eléyìí tó sì jẹ́ ìdùnnú àti ìwúrí fún òun, tó túmọ̀ sí wípé lótìtọ́ àti lódodo ní orúkọ òun, àwòrán òun ló ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè náà. Eléyìí tí Davido sì sọ wípé inú òun dùn, òun sì wo àwòkọ́ṣe rere lára bí ètò ìbò ọ̀hún bó ṣe lọ sí ní orílẹ̀-èdè Amẹ́ríkà, kí ìjọba ilẹ̀ yìí kí wọ́n wo àwòkọ́ṣe rere bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ṣe ìgbárùkù ti ètò ìbò wọn, eléyìí tí ò sí jàgídíjàgan bíi tí wùn kó kéré mọ́tò nínú ètò ìbò náà èyí tó wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí, gẹ́gẹ́ bí Davido ti fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára rẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ wa, mo gbà ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.